dèpòndépò gan èmi gan ń gbé kinní yẹn rìn ni mo lè release bẹ́ẹ̀ ni mo ní ìbọn tó ládùúgbò gan yín kọ̀kọ́ yìn round yín kọ̀kọ́ yìn sẹ́pẹ̀tẹ́sì sí ni mo wà èyí ọmọ bọ̀ nísàlẹ̀ ìmọ̀ fún ọ̀tá dà sí ni ìmọ̀ fún ọ̀tá lù ni mi ìrànyàn ń fẹ́ mi ìrànyàn mo níbọn. so àti dé àti wá sọ fún yín títí dọjọ́ ìbò tí a bá rí wọn ó pa mí o. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú gbójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. mo rí fídíò yìí woman yìí wọ́n ní ẹ̀rọ àríkẹ́ náà máa ń pè wọ́n mo rí and the same ó wá nǹkan tó jọ mí lójú ni pé the same woman tó ń pín rice tó dẹ̀ ń ṣépè tó represent a political party tí mi ò mọ̀ tó pín rice tó ń ṣépè the same woman náà ló wà boastful pé òun níbọn òun máa shoot èèyàn òun gbébọn rìn and the same woman náà ni political party no appoint as spokesperson no appoint as a mouthpiece láti sọ̀rọ̀ fún wọn láti bá àwọn èèyàn sọ̀rọ̀ pé kí wọ́n wá lọ dìbò fún that political party that I don't even know of. mo fi pé whoever tí woman yìí bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ whoever that this person is speaking for kò onítọ̀hún ò yẹ láti jẹ́ an office holder let alone wípé a community leader a governor a senator because woman yìí she's a risk to herself she's a risk to this community she's a risk to everybody she's a risk to people around her even ẹni tó ń campaign fún risk ni onítọ̀hún máa jẹ́ fún society nítorí pé ó ní òun níbọn dání ó ti kọ́kọ́ ṣépè ó tún wá lóun níbọn dání nígbà téèyàn ò tí assume any position tí ò tí débì kankan tó ń sọ with impunity pé òun níbọn dání tí kò dẹ̀ sẹ́ni tó mú tí kò dẹ̀ sẹ́ni tó challenge ẹ wá wò pé tó bá débì kan tó wá fún ní position kan tóbi wípé agbára ti wà lọ́wọ́ ẹ̀ ó mìn pé àwọn ọmọ yín máa lọ wọ́n máa jáde wọn ò ní wọlé àwọn ọkọ yín máa lọ wọ́n máa jáde wọn ò ní wọlé àwọn ìyàwó yín àwọn ìyá àti bàbá yín máa jáde wọn ò ní wọlé nígbà tí mo tún wá wò yẹn tán mo wá tún wo the other man mi mọ ẹgbẹ́ tí yẹn náà campaign fún the other man náà sọ wípé àwọn tó bá ti wọ particular uniform wípé kẹ́ pa wọ́n that means pé àwọn tó wọ uniform yẹn wọn kì í ṣe àwọn tó ń campaign fún ní kẹ́ pa wọ́n mo wá mú àwọn méjèèjì wípọ̀ pé àwọn méjèèjì ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọn bá lè máa campaign fún mi ò feel wípé ó yẹ pé individual tí orí ẹ̀ pé tó wà sane tó wà sound minded mi ò fi pé individual tí ó tó ro ọjọ́ ọ̀la individual tó yẹ pé kò lárùn ọpọlọ kó dìbò fún ẹni ẹgbẹ́ tí àwọn méjì bá ń campaign fún because àwọn méjì they are risk to society they are risk to self they are risk to others so gbogbo ẹgbẹ́ tó bá ń campaign fún ẹgbẹ́ oníbọn ni ẹgbẹ́ oníbọn ẹgbẹ́ tó máa gba ẹ̀mí èèyàn lójijì ẹgbẹ́ tó máa jẹ́ kí àwọn ọmọ yín lọ sí oko tó máa jẹ́ káwọn ọkọ yín roko tí wọn ò ní dóko tí wọn ò ní délé ẹgbẹ́ tó máa jẹ́ káwọn ìyàwó yín roko rodò tí wọn ò ní dódò tí wọn ò ní délé ẹgbẹ́ tó máa jẹ́ kí àwọn ìyàwó àwọn bàbá àti ìyá yín kí wọ́n kọ́ tàjò gbé sájò ẹgbẹ́ tó máa jẹ́ kí àwọn ọmọ yín kọ́ tó kó òrókò dóko òrókò tó irú àwọn ẹgbẹ́ ìyìnrere ẹni tí ọpọlọ ẹ̀ bá pé ẹni tí ọpọlọ ẹ̀ bá jí tó o bá ti dìbò fún àwọn ẹgbẹ́ oníbọn ẹgbẹ́ apààyàn kó o mọ̀ wípé o ti dìbò wípé kí wọ́n bá ẹ pa àwọn ọmọ ẹ lójijì ó ti dìbò pé kí àwọn ọkọ ẹ kó jáde kó má wọlé mọ́ ó ti dìbò kí àwọn bàbá yín kó jáde kó má wọlé mọ́ ó ti dìbò káwọn ìyàwó yín kó jáde kó má wọlé mọ́ ó ti dìbò wípé anytime ni kí wọ́n fi ìbọn gba ẹ̀mí àwọn èèyàn ẹ nítorí pé in tí wọ́n fẹ́ ṣe wọ́n ti sọ èèyàn kan ti sọ pé kí wọ́n pààyàn èèyàn kan ti sọ pé òun níbọn ó yẹ kẹ́ mọ̀ pé ẹgbẹ́ oníbọn ni mi mọ ẹgbẹ́ tí wọ́n kà bọ̀ whichever political party tí wọ́n bá ń campaign fún tí àwọn méjèèjì yìí bá ń campaign fún mi ò feel wípé political party yẹn fit or wọ́n ní anything láti offer society ju ikú lọ ju ìbọn lọ ju òfò àti àdánù lọ
ju ọ̀fọ̀ lọ ju ìbànújẹ́ lọ wọn ò ní nǹkan kan torí ìpolówó méjì àwọn méjèèjì ikú ni wọ́n ń polówó tí wọ́n bá fún yín ní ráìsì ẹgbàá ẹ̀tọ́ yín ni tó bá fún yín lẹ́wọ̀ ẹgbàá àjẹmọ́nú ni ṣùgbọ́n ẹ má lọ vote based on rice tí wọ́n fún yín ẹ má lọ vote based on owó tí wọ́n fún yín ẹ má lọ vote based on iṣu àbí ẹ̀wà tí wọ́n fún yín nítorí pé tẹ́ ẹ bá lọ vote fún owó tẹ́ lọ vote fún rice ẹ ti ta ẹ̀mí àwọn ọmọ yín torí wọ́n ti polówó ikú fún yín pé àwọn níbọn kẹ̀dẹ̀ pààyàn ẹ ti ta ẹ̀mí àwọn bàbá àti ìyá yín ẹ ti ta ẹ̀mí àwọn ìyàwó yín ẹ ti ta ẹ̀mí àwọn ọkọ yín torí pé fúnra wọn ti gbé ikú dání wọ́n dẹ̀ láwọn ń polówó ikú ẹni tó ní òun níbọn òun lè pààyàn tó bá jẹ́ pé ibi báyìí ni wọ́n á ti kọ́kọ́ mú tó bá tiẹ̀ ní license fún ìbọn yẹn wọ́n á mú wọ́n á lọ evaluate wọ́n á assess wọ́n á kọ́kọ́ mọ bó ṣe máa gbàbọn yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á wo bóyá àwọn èèyàn kan ń gbé lọ́ndẹ̀ bóyá minor bóyá àwọn ìyá àbí àwọn kọ̀ọ̀kan ń gbé lọ́dọ̀ ẹ̀ wọ́n á wo nǹkan tó ń jẹ́ triggers wọ́n á wo pé tó bá gbàbọn lọ́wọ́ ẹ̀ kí làwọn weapon míì tó tún lè lò àwọn weapon bí èpè wọ́n rí pé ó lè lo èpè wọ́n rí pé ó lè lo kó sọ̀kúta àbí kó jùṣẹ́ àbí kó ṣépè fúnyàn gbogbo nǹkan tó máa wò nìyẹn pé kí ló fà á kí ló máa ń trigger kí ni nǹkan tó lè fà á wọ́n á yọ trigger kúrò wọ́n á yọ ìbọn kúrò wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá lọ mú síbi tó máa ti medicate ẹ̀ ọ́ kọ́ mú síbi tó máa ti calm ẹ̀ kọ́ fi sọ́ndà CBT kó lè wà calm kó má bàa ṣèyàn léṣe bẹ́ẹ̀ bó ṣe wà yìí kò sí ẹnì kankan tó dá lẹ́kùn wípé olóòníbọn níbo nìbọn yẹn wà ẹ̀yin tẹ́ ń lọ dìbò fún àwọn ẹgbẹ́ ẹ̀pà wọn mo níbọn yìí tẹ́ ẹ bá ń dìbò gan ó yẹ kẹ́ máa wẹ̀yìn yín tẹ́ ẹ bá fẹ́ kúrò nílé ẹ má jẹ́ kẹ́ni kankan mọ̀ bí tóbi ẹgbẹ́ oníbọn ẹgbẹ́ pààyàn wọ́n lè trace yín délé kí wọ́n pa yín tẹ́ ẹ bá ṣèfẹ́nu wọn tẹ́ bá ń dìbò gan ẹ máa wẹ̀yìn wọ́n lè pa yín lórí ibi tẹ́ ẹ ti ń dìbò ẹ̀yin tí ẹ bá ní ọpọlọ lórí tẹ́ ẹ ya wèrè ẹ̀yin òbí tí ẹ fẹ́ káwọn ọmọ yín kú kú òjijì torí ikú làwọn eléyìí ń polówó ẹ̀yin ará ẹ̀yin ìyàwó àti ọkọ tí ẹ fẹ́ ra ikú ìpolówó ikú tí àwọn ẹni tó gbébọn àti àwọn eléyìí ń polówó mi ò fi ipò yẹ kẹ́ ẹ dìbò fún ẹgbẹ́ oníbọn mi ò fi ipò yẹ kẹ́ ẹ dìbò fún ẹgbẹ́ pínkú kiri èmi ò mọ̀ ẹgbẹ́ tí wọ́n ń sọ o mo kàn gbọ́ tí arákùnrin yẹn sọ wípé ẹni tó bá ti wọ uniform tí ò kì í ṣe uniform wọn ẹ pa wọn mo gbọ́ tí arábìnrin tó kọ́kọ́ ṣépè lórí ráìsì pé àwọn ò ní jèrè ọmọ tó tún wá tí mo tẹ̀ ti gbọ́ yí pé òun níbọn bó tiẹ̀ jẹ́ pé oníbọn yóò ti pẹ́ tó ti sọ àbí kò pẹ́ tó ti sọ àbójọ́ ẹ̀sọ́ lánàá àbójọ́ ẹ̀sọ́ níjẹta àbó sọ ní last àbó sọ anytime ó sọ with impunity mi ìdẹ̀rù pé bóyá a rí ibi tí wọ́n ti jẹ́ níyà àbí tí wọ́n ti mú àbí tó ti interrogate ẹ̀ pé níbo nìbọn wà but ó ti sọ kó tó lè sọ from the abundance of mind mouth speaks so kó tó lè sọ in tó wà nínú ẹ̀ nìyẹn ẹ má gbàgbé pé obìnrin yóò sí ní position kankan tó fi sọ o ó dẹ̀ ti ń canvas fún àwọn èèyàn láti wọ position kan àwọn tó ń canvas fún àwọn tó ń campaign fún àwọn category èèyàn yẹn wọn worth láti hold office let alone being a community leader because ìbọn ni wọ́n máa pín kiri ikú àwọn tí bọ̀bọ́ yẹn náà ń campaign fún wọn worth láti hold any position a sensitive position is a leader in the society nítorí pé ikú náà máa pín kiri irú eléyìí sìn ó mì pé irú ọkùnrin yẹn ẹni tó tí candidate ẹ bá débẹ̀ tó wọ́n bá wọ aṣọ tí òkè tó bá wọ aṣọ kan bóyá ọ̀nà Friday ó wọ white á sọ pé gbogbo àwọn tó wọ white ńjọ́ yẹn ṣe ni kẹ́ pa wọ́n òun nìkan ló ń láti wọ white agbára yẹn máa gùn wọ́n tí ìdébẹ̀ wọ́n ti ń polówó ikú mi mọ political party tí wọ́n ń polówó fún bọ́ mo bẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ ẹ fẹ́ ta ẹ̀mí àwọn ọmọ yín tẹ́ ẹ fẹ́ ta ẹ̀mí eléyìí ò ṣe ta ọjọ́ ọ̀la ẹ̀mí ni torí ikú ni wọ́n ń pín tẹ́ ẹ fẹ́ ta ẹ̀mí àwọn ọmọ yín tẹ́ ẹ fẹ́ ta ẹ̀mí àwọn ọkọ yín tẹ́ ẹ fẹ́ kí àwọn ọmọ yín àwọn ìyá àti bàbá yín kó tàjò gbé sájò tẹ́ ẹ fẹ́ kí àwọn ọkọ yín lọ sóko kó má dóko kó má délé kẹ́ má kọ́ ẹ pé àlọ́ la rí àwòrán bọ̀ tẹ́ ẹ fẹ́ ta ẹ̀mí àwọn ìyàwó yín kó má lọ sóko kó má lọ sódò kó má lè délé kó má dòdò pọnmi kó má dé lè padà sílé tẹ́ ẹ fẹ́ káwọn ọmọ yín tó kó òrókò dóko òrókò tó kó lọ sí ilé ìwé kó má lè padà sílé ẹ má dìbò fẹ́ gbé oníbọn ẹgbẹ́ pínkú kiri ẹ má dìbò fún ẹgbẹ́ oníbọn ẹgbẹ́ pínkú kiri èmi ò mọ ẹgbẹ́ tán ṣe mo ṣe pè wọ́n lẹ́gbẹ́ oníbọn torí pé ìbọn ni obìnrin ń pín tó lóun níbọn tó ikú dẹ̀ ni ó lóun máa fìbọn pààyàn ó tún ní àwọn ọmọ wọn máa kú torí pé wọ́n jẹ̀rẹ̀sì ìbọn ni ọkùnrin ń pín ó ní tó o bá wọṣọ kan pa wọ́n
ẹ má dìbò fẹ́gbẹ́ oníbọn ẹgbẹ́ pínkù kiri ẹ jẹ́ kí orí yín pé tó o bá ti gbowó tó o gbá oúnjẹ tó ti torí ẹ̀ lọ dìbò according to owó àtóúnjẹ kó mọ̀ pé ìwọ ló ta ẹ̀mí ọkọ ẹ ìwọ ló ta ẹ̀mí ìyàwó ẹ ìwọ ló ta ẹ̀mí ọmọ ẹ ìwọ ló ta ẹ̀mí ìyá àti bàbá ẹ ó ta ẹ̀mí wọn fún láti gba rice ó gba rice ó tẹ̀mí wọn fún owó tó bá fẹ́ pín fún ẹ kẹ́ ẹ máa rò ó kó má jẹ́ pé ẹ ṣe lẹ́sùn àwọn ìsìnkú yẹn ò ní jẹ́ kẹ́ ẹ ṣe rere ẹ má dìbò fẹ́gbẹ́ pínkù kiri ẹ káàárọ̀.